ìlàlí àmọ́ mi ṣàlá ìlàlí àmọ́ mi ṣàlá àwa tá ń tẹ̀lé tí òjíṣẹ́ ńlá. ẹnìkan ò lè gbọ́ Ọlọ́run gbọ́ àfẹnitọ́lọ́run bá yọ̀ǹda fún. Ohun tí Ọlọ́run dẹ̀ wá ṣe fún wa lóore nídìí mímọ́ yìí náà ni pé ọ̀tọ̀ lówó. Olúwa wa dá wa lọ́lá kan tó yàtọ̀ tó dára ni o. Ìyẹn ni pé kí ni ọlá náà tí a bá fi máa gbọ́rọ̀ etí ọ̀tún ìran ń sọ sí kìí ṣe pé bóyá ọ̀yàn lálà pé báyìí ni kò ṣe báyìí ni kò ṣe lẹ́yìn tá a ti kéwú lọ́dọ̀ àáfàá Olúwa tí wọ́n ń bá a sọ̀rọ̀. Bàbá 120 years tó ń gbà àwẹ̀. 120 tàwí ó tún jù ẹ́ lọ ṣé mọ́kà yóò jẹ́ pé àpò 2.5 òun ra fi lọ fún rèdí mílíọ̀nù yìí. Òtítọ́ òdodo wà nígbà tí àwọn àgbọ́njú bá àwọn bàbá jù ti sìn lọ. Ọlọ́run gan náà ló ń jẹ́ Olúwa. Kò sẹ́ni tá gbọ́dọ̀ pè lólúwa. Ẹ̀yin ọmọ Ádámọ̀ ṣé kò yé yín ni? Omi ni mo fi ṣètò yín. Òun lọ́lọ́run ṣe kádàrá pé kí akọ kó máa gòrí abo. Omi gbáàyà omi bàrà àdì arákùnrin àgbà. Àwọn ará wa níyà ìkálukú ti mọ̀ṣẹ́ ẹ̀. Olúwa kí ló fẹ́ fi omi akọ omi abo yìí kí ló fẹ́ fi ṣe? Tí o fẹ́ fi dẹ́dà ni á bèrè ìgbà 3 tó bá gbọ́ kan ṣọ́ má dànù. Mo rẹ̀ ń fa kan pé olómìn ń bẹ lọ́hùn. Bàbá mo ṣàkíyèsí nǹkan kan látìgbà tẹ́ ti ń bá mi sọ̀rọ̀ yẹn àwọn kìrìsìtẹ́nì ló máa ń lo olúwa mùsùlùmí aláhàálà ló ń pè ṣùgbọ́n mo rí pé olúwa yẹn lẹ̀ ń tẹnu mọ́ látàárọ̀ sà bá mi ṣàlàyé àárín yẹn torí àwọn tó ń gbọ́ wa. Ya ilahi ya ilahi ya ilahi alamin. Bàbá kan ni a fẹ́ bá sọ̀rọ̀ lásìkò yìí. Bàbá arúgbó tán ti lé ní 120 years tán dẹ̀ ṣì ń gbààwẹ̀. Bàbá abẹ́ ẹ̀ gbààwẹ̀. Ọlọ́run kò ṣe náà ra wa ọlọ́mọdé àjọsàn lóṣù yìí. Wọ́n ní 1928 ni wọ́n kọ́kọ́ ṣe wòlímọ̀ àkọ́kọ́. Bàbá ìgbà tẹ́ ṣe wòlímọ̀ yẹn ṣe lè rántí àwọn nǹkan tó ṣẹlẹ̀. Ohun tó ṣẹlẹ̀ nígbà ni pé a ṣì ń jọ́sìn fún bàbá kì í ṣe pé a ṣe wà lọ́wọ́ ra wa. 34 bí nǹkan la gbéyàwó lẹ́yìn wòlímọ̀ yẹn. Ó dà bàbá ẹ bá a dárúkọ yín fún àwọn tó ń wò wá. Àṣìbí aláwò. Ìlú wo ni? Ìtorí odò. Bàbá tó ti lé ní 120 years tán ṣì ń gbààwẹ̀ nílùú Abẹ́òkúta yìí. Tẹ́ ẹ bá nírú ẹ̀ nílùú yín gbé jáde. Bàbá mi ẹ ṣì ń gbààwẹ̀. Agbára Ọlọ́run a ṣì ń gbààwẹ̀. Nígbà tá ń wí pàpà bí a ṣe ń lọ sí oko bàbá a lè kọyìn títí di aago 7 káyí tó túbọ̀ alẹ́ káyí wá ṣírùn. Bí a ṣe ń bá bọ̀ nìyẹn àwa jọ́sìn fún bàbá kò jọ tẹ̀sán yìí. Ohun tí bàbá bá fẹ́ a gbọ́dọ̀ fẹ́. Ìbẹ̀rù ṣì wà ń gbà yẹn pẹ̀lú òtítọ́ àti òdodo. Bàbá tíṣẹ́ bàbá dé ìbẹ̀rẹ̀ àwọn wa lọ ilé kéwú títí àwa fi di pé ìbẹ̀rù Ọlọ́run wa kó sí wa lọ́kàn. 120 tàwí ó tún jù ẹ́ lọ pé kò ní pé tàbí ṣùgbọ́n. Ohun tí Ọlọ́run dẹ̀ wá ṣe fún wa lóore nídìí mímọ́ yìí náà ni pé ọ̀tọ̀ lówó. Olúwa wa dá wa lọ́lá kan tó yàtọ̀ tó dára ni o. Ìyẹn ni pé kí ni ọlá náà tí a bá fi máa gbọ́rọ̀ etí ọ̀tún ìran ń sọ sí kìí ṣe pé bóyá ọ̀yàn lálà. Ó ń bá wa sọ̀rọ̀ létí ṣùgbọ́n a ò wà mẹ́ni tó jẹ́. Ohun tá ń wí Yorùbá ló máa sọ kó sọ̀rọ̀ kí kó sọ̀rọ̀ òyìnbó. Yorùbá ló máa sọ fún wa pé báyìí ni kò ṣe báyìí ni kò ṣe lẹ́yìn tá a ti kéwú lọ́dọ̀ àáfàá Olúwa tí wọ́n ń bá a sọ̀rọ̀ létí. Adémọ́kà bá a ṣe béèrè
ìpè mọ̀kámọ̀lẹ̀ wòlúí àyè ibi tí wọ́n ń ṣàlùwàlà ẹ sọ fún wa bá a ṣe ṣàlùwàlà láti gé ọ̀rọ̀ kúrú aṣọ sí ẹgbẹ́ títì bá a ṣe ṣàlùwàlà tán yẹn kí mi lè ṣe pé wọ́n dàníyàn mo ṣe Allahu Akbar akífàtíà akí ọgbà ọ̀rọ̀ sí ẹ̀dẹ̀ṣọwọ́ sórúnkún báyìí bá a ṣe wà ní rúkú ẹ̀ báwọn dẹ̀ ń gbọ́rọ̀ sí wa létí ẹ ò pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò ní ní irun lọ́jọ́ ìdájọ́ torí 50 bóde níbẹ̀ sọ sí tiwa báyìí kejì kó yá àpẹẹrẹ lálàlí kábà ẹ ò olúwa dẹ̀ fún wa ní ọ̀rọ̀ ẹ̀ gbọ́ pé tí o bá ti fẹ́ kírun nìyẹn tẹríba fún olúwa kìí ṣe pé ó má dúró kódò báyìí wà gbé sókè dípò kí ìpàkọ́ rẹ kó bá ẹ̀yìn rẹ mu ẹ ò bí ìpàkọ́ rẹ kì bá bá ẹ̀yìn rẹ mu kò nírun torí pé nǹkan kan yóò jáde lórí síkéèlì yẹn ọ̀hún sọ sí wa létí nǹkan kan yóò jáde ayọ̀ lórí síkéèlì ìgbà àyà rẹ gbọ́dọ̀ kàn tani máa mọ̀ pọ̀ ọlá ni àfẹni tí olúwa bá yọ̀ǹda fún ọmọ yúmínú ìlàbìsì níhì ẹnìkan ò lè gbọ́ lọ́hùn gbọ́ àfẹni tó lọ́hùn bá yọ̀ǹda fún ẹ ò ó pọ̀ wọn àgbọ́ lọ́hùn gbọ́ lójú láàsì ẹ̀rọ ló ń pa tó lówó rẹ̀ kì bá yọ̀ǹda fún ṣùgbọ́n olúwa ó wá kádàrá ilé fún wa ojú wákàtí kan lọ o kò ń ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ni kò ní nínú tó rà àdàrún rẹ̀ nù nígbà tá aya rẹ̀ kì bá kan ti ń bẹ lórí síkéèlì yẹn gẹ́gẹ́ bí olúwa ṣe ṣoore fún wa nìyẹn a dẹ̀ lọ mọ́kà yìí àbọ̀ ṣé mọ́kà yóò jẹ́ pé àpò 2 àbọ̀ òun ra fi lọ fún rèdí mílíọ̀nù yìí 500 naira. ẹ ò ń ló ń jẹ bẹ́ẹ̀. ìgbà tẹ wá bẹ̀rẹ̀ sí dágbé tẹ gbéyàwó yẹn ṣe iṣẹ́ àfàlẹ́ wa mú lókùnkúndùn ní abẹ́ tún níṣẹ́ míì tẹ̀yìn tún ń ṣe. ìbáwá dẹ́wà di òmìnira ńra wa bẹ̀rẹ̀ láti máa ra èkùrọ̀ kòkò ẹlẹ́gbàáta òun làwà ń tajà fún alóńgẹ́ lẹ́ni tó bá mọ̀ ìgbà ọdún ìtàmáka alóńgẹ́ ra wà ń tajà fún ọdún sì wà báyìí alóńgẹ́ wà báyìí alóńgẹ́ ra wà ń tajà fún èkùrọ̀ kòkò. báwo làwọn èèyàn ṣe gbẹ̀sìn gbà yẹn báwo wọ́n ṣe gbẹ̀sìn sìn. àwọn ọ̀njọ́sìn èèyàn ọ̀tẹ́ ẹ̀pọ̀ tó yìí lórílẹ̀ o ṣé máa yára mọ̀ pé ọ̀nà ti jìn àwọn èèyàn kò pọ̀ tó yìí lórílẹ̀ ṣùgbọ́n ń ṣe ìjọsìn yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe nímọ̀mọ́ káwa tó délé kéwú àwọn tá a bá lẹ́rù rẹ̀ àwọn àfààyà yìí láti lọ́rin ẹsẹ̀ rán fi rìn wá sí ọ̀dọ̀ okòwòdé ra wa ń gbànà kí dípò àwọn àbọ̀ sí Abẹ́òkúta gangan tó dẹ̀ yẹ pé ó rìnlẹ̀ ó nágbára ju tẹ̀ sẹ́yìn lọ torí èèyàn díẹ̀ wọ́n dẹ̀ ń bẹ̀rẹ̀ ọlọ́run nísìn kásá ní mọ̀ ká má jẹ́ rárá kò sí ìhàlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rárá ìbẹ̀rù ọlọ́run ni wọ́n ní olómi kò kéwú yàrá mútàrà kẹfà láwà nira ajúdẹmí lọ ẹ ò líjọ òun ṣùgbọ́n ò lè mọ̀ nígbà tí wọ́n fi ìwà àti ìtẹríba kún ó ṣe dandan ká fẹ́ràn ara wa ẹ ò òun ló ṣíwájú Islam pátápátá wọ́n sá fún rọ bọ́lá ń gbóngbó fàbòsí ó jẹ́ pé tí òun ṣépè sọ ẹni tó bá ń purọ́ tó bá ń ṣàbòsí ní ìsìn rẹ̀ jẹ́ pé ẹni tí ó bá náwó lọ́wọ́ kò nẹ́sìn ni ẹ kò ní kíní kan kò sí jákújákú rú ẹ̀ rárá o. mo fẹ́ kẹ́ gbórin yìí sà mo fẹ́ kẹ́ gbórin yìí. ìlàlíyà máa mi ṣàlá ìlàlíyà máa mi ṣàlá àwa tá ń tẹ̀lé tí òjíṣẹ́ ńlá iwájú lọ́la ó máa lọ kò máa nírẹ̀yìn o bó ṣòwò lẹ́ni ó tẹ̀ bá fi ń gbẹ̀sìn ga iwájú lọ́la ó máa lọ kò máa nírẹ̀yìn o bó ṣe mọ̀ lẹ́ni ó tẹ̀ bá fi ń gbẹ̀sìn ga iwájú lọ́la ó máa lọ kò máa nírẹ̀yìn o máa rí sálínà káyà Muhammad ìlara mọ̀tálílì alámínà máa rí sálínà. bàbá àwọn orin yẹn àti àwọn orin tó wà ń sìn kí lè rí sí orin ìsìn Islam
tá à ń gbọ́ nígbà yẹn irú ìtẹ́ gbọ́ yìí ṣe mọ àwọn eléyìí ẹ tún gba ẹgbọ́n tó sọ. Ọlọ́run rán láláàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbà tójú máa bá ti máa a ó máa yìnyín ní Muhammad ẹ̀yin mùsùlùmí bí ẹ bá fojú kànábì nílẹ̀ ó ti ṣe ìjó la ó máa jó ayọ̀ la ó máa yọ̀ ìjó la ó máa jó ayọ̀ la ó máa yọ̀ nígbà tábàrí Muhammad. So bàbá ẹ wo orin tá a máa tẹ̀yìn ń gbọ́ ń gbà yín àti tì sìn kí lẹ rí sí. Ó dára gẹ́gẹ́ bí a ṣe bá lé ẹ̀rùn àwọn bàbá tó ń wí gẹ́gẹ́ bí ó ṣe ń wí yìí. Àwọn náà ni wọ́n ń sọ fún wa wípé màláyíká ń sámi màláyíká ń sámi gbogbo àdúrà tá a wá ń gbà màláyíká ń sámi. Ó rinlẹ̀ ní ìjọ́un ju tẹ̀sán yìí lọ. Wọ́n di ẹ̀sìn mọ́ àwọn bàbá tá a bá lọ́wọ́ ẹ̀ o ṣùgbọ́n fúnra ara Ọlọ́run ló wá ṣe àwa báyìí. Olóyìn kò lè fira rẹ̀ ṣe nǹkan kan àfi ohun tó lówó rẹ̀ bá yọ̀ǹda fún. Ó lòmíì Olúwa ló fi nǹkan yìí mọ̀ á dẹ̀ máa pé fúnra ara òun wà àmọ́ onímọ̀ àti mọ̀ ìwé bó ṣe yé mọ̀ ni èèyàn lè ní nǹkan kan yàtọ̀ sí ohun tí Olúwa bá yọ̀ǹda. Nígbà tí Ọlọ́run pé kí a mú èṣù lọ́tà ọ̀tá bàbá àgbà ni Adam ẹ̀yin náà dẹ̀ mú lọ́tà àwọn ọmọ Ádámọ̀ wọn ò fẹ́ mú lọ́tà nítorí pé níbi àìṣòtítọ́ àìṣòdodo ọ̀hún rówó ń bẹ̀ àwọn tíjọ́ òun ìyàwó àgbọ́njú bá rárá o wọn ò bẹ̀rù owó Ọlọ́run ni wọ́n ń bẹ̀rù rẹ̀ bó bá wọn owó kó wá ṣùgbọ́n ohun tí olómìí kò gbà títí kò sí nínú àyànmọ́ ẹ̀ a fẹ́ ní ilé ìsìn. Mo lè fa akẹ́kọ̀ọ́ gbé tí Ọlọ́run sọ sílẹ̀ lẹ́yìn ó ti rí Quran ẹni tó lọ́n kì bá yọ̀ǹda rẹ̀ fi ṣù Quran gan ló máa dìmú. ẹni tó lọ́rùn ò bá yọ̀ǹda ẹ̀ fi ṣù. tí ó dọ́lọ́n kì bá yọ̀ǹda rẹ̀ fi ṣù nítorí pé Olúwa ní òun ní Wahidul Qahhar. Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. Bàbá mo ṣàkíyèsí nǹkan kan láti ìgbà tẹ́ ti ń bá mi sọ̀rọ̀ yẹn àwọn kìrìsìtẹ́nì ló máa ń lo olúwa mùsùlùmí Allah ló ń pè ṣùgbọ́n mo rí pé olúwa yẹn lẹ̀ ń tẹnu mọ́ látàárọ̀ sà bá mi ṣàlàyé àárín yẹn torí àwọn tó ń gbọ́ wa. Lédè Yorùbá ìtumọ̀ rẹ̀ ní Wahidul Qahhar tí wọ́n ń wí ohun tá a ṣe ń wá pẹ̀lú olúwa nígbà tí kò sí agbára lọ́dọ̀ ẹnìkan inna quwwata lillahi jami'a gbogbo agbára tó Olúwa ni Ọlọ́run gan náà ló ń jẹ́ Olúwa àwọn ni wọ́n tẹ ìfẹ́ ẹnu bọ̀ tí wọ́n tún fi ń pè nǹkan kan lólúwa kò sẹ́ni tá gbọ́dọ̀ pè lólúwa wọ́n sọ Ìsá lólúwa Ọlọ́run lọ́lọ́run òun náà lólúwa gbogbo wa ó ní àlákàkúlà ń ṣe é mínà lè máa yè wọ́jà àríná mínà lè máa yè kó là ṣe é ayé afàlàyé omi nùnà èèyàn ọmọ Ádámọ̀ ṣé kò yé yín ni omi ni mo fi ṣètò yín ṣùgbọ́n lẹ́yìn omi yìí ńkọ́ ẹ̀mí kò lè dúró báyìí káyí pé òun rèé o wọn lọ́lọ́run ṣe kádàrá pé kí akọ kó máa gòrí abo kákọ bá jó lórí abo àwa wá ṣiṣẹ́ tí a máa ṣe nígbà tí wọ́n bá gba omi yẹn
ọ̀nà ọ̀rọ̀ wà ní àgbà omi gbáàyà omi bàràdì arákùnrin àgbà àwọn ọ̀rọ̀ wà níyà ìkálukú ti mọ̀ṣẹ́ ẹ̀ olúwa ìbá ṣe pé olúwa ìnara máa gbé kò tún gbọ́dọ̀ jù olúwa àwọn ni wọ́n tẹ̀ ẹ̀ bọ̀ lọ́wọ́ ara wọn kí ló fẹ́ fi omi yìí ṣe omi akọ omi abo yìí kí ló fẹ́ fi ṣe tí o fẹ́ fi dẹ́dà ni abédègbà mẹ́ta tọ́ bá gbọ́ kan sọ́ má dànù mo rẹ̀ ń fa kán pé olómìn ń bẹ lọ́hùn ẹ o ń ṣe iná màláíkà ń dànù olúwa kí wàá ti sọ̀rọ̀ ṣùgbọ́n kó bá pé òun fẹ́ fi dẹ́dà ni àwa ilé ẹ̀gbọ́n ní kàn mú lọ àmú mi lọ sílẹ̀ ó sì wà ní Kùránì àpò mọ́lẹ̀ báyìí àwa mú díẹ̀ ń bẹ̀ á dá padà sínú ìyá ọmọ yìí ẹ o ilé yẹn pò mọ́ yẹn òun náà ni ìgbà tí wọ́n bá ti dá padà sí gbogbo ẹ̀jẹ̀ oṣù tí bàbá ṣe kí ló máa papọ̀ síbẹ̀ ìlàlá sọ́là ẹ o a máa lọ bẹ̀ bí kì bá nídìí obìnrin kò gbọ́dọ̀ tó máa ṣoṣù pẹ̀lú oyún nú rárá o a má kọjá síbi tí ṣẹ́hùn yàn múlẹ̀ bí ẹni pé wóró kà báyìí látara ìdàbí wóró ọkà yẹn ibẹ̀ náà láwọn tí máa ṣògo ẹ̀ kó má máa dìfẹ́lọ́ọ̀bù wọn ní bó bá di oṣù mẹ́rin láti gbọ́rọ̀ kúrin náà bó bá di oṣù mẹ́rin á di bá ṣe ẹ̀ràn ẹ̀jẹ̀ ní oṣù kẹta gangan oṣù mẹ́rin ẹ̀ á di bá ṣe ẹ̀ràn ẹ̀jẹ̀ gidi wà tẹ́lẹ̀ lẹ́yìn bá ṣe ẹ̀ràn yẹn àkíyèsí ogójì ọjọ́ ó tún kọjá lórí ẹ̀ a máa fa ẹ̀jẹ̀ tibẹ̀ a máa lọ síbẹ̀ ilé yẹn pò mọ́ yẹn bí ọmọ ṣe ń dìfẹ́lọ́ọ̀bù nínú ilé tán pò mọ́ yẹpẹ̀ ìyẹn ní àtúmọ̀ dìfẹ́lọ́ọ̀bù amádòkúta ẹ o bí wọn bá fẹ́ jáde rẹ wò ńgbà tí obìnrin bá bí àpò yẹn ń pé kejì ọmọ yẹn kàn já wọ abókúta ń bẹ̀ inṣàlá torí pé wọ́n bá ń bẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ nìkan wá pé òun bímọ kò ṣe kinní kan àpé kó gbé wa ẹ o kó gbé kejì ọmọ yẹn wá àgbà lọ́rẹ̀ bọ́lọ́run ṣe pé ká ṣe àwa ṣe. bàbá ni ẹ ti ń gbádùn láti àárọ̀ kílẹ̀ burúkọ yín lẹ́ẹ̀kan sí sà. àṣìbí àlá o. ẹ o. ọlọ́run tóbi. bẹ́ẹ̀ ni. bàbá 120 years bàbá tó ti lé ní 120 years tí wọ́n dẹ̀ ṣì ń gbàwẹ̀ òun lórí ètò yìí lónìí ọlọ́run tó mi àsìbúnà la ó tó mi farati. mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń bá a dá sétò yìí náà máa pé ọdún 4 tó bá di ọjọ́ 4 nínú oṣù 4 látìgbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ yìí làwọn èèyàn ti ń bá a dá sétò yìí tó pọ̀. mo sì kí arákùnrin kan tí ọlọ́run mọ̀ tí wọ́n rán wa lọ sí orílẹ̀ Òwu iléeṣẹ́ Arahim Afro Caribbean Cash and Carry ẹ ṣé. obìnrin kan wà tí ọlọ́run mọ̀ báàgì ráìsì àpò 2 ni wọ́n ti rà láti bí ọ̀sẹ̀ 2 tí wọ́n sọ pé táàwẹ̀ bá ti bẹ̀rẹ̀ ká máa pín. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí pín báyìí ọ̀dọ̀ bàbá láti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀. ìwọ obìnrin tọ́lọ̀ ń mọ̀ tó ṣe léyìí ebi ò ní pẹ̀yìn náà ẹ̀yin náà á dẹ̀ dàgbà rè. bákan náà màmá wa kan wà alájà Sekinat Lawa wàràfànà húmọ̀kanu àlìyà lórúkọ alájà Sekinat Lawa a máa fún bàbá ní 10,000 alájà Falsat Martins ọjọ́ sátidé ìgangan òun lọ́jọ́ bí wọn 10,000. bákan náà arákùnrin kan wà tí ọlọ́run mọ̀ àwọn náà sọ pé àwọn aláàwẹ̀ 10 kí n bá wọn fún wọn ní 5,000 bàbá tún máa gba ẹ̀bùn owó 5,000 naira. bákan náà ẹnìkan tún wà ẹni yẹn wo àwọn programs wa lórí YouTube ẹni yẹn ń jẹ́ MMG láti USA kódà lánàá wọ́n tiẹ̀ sì send 100,000 naira sí ibi tá a lọ nìbàdàn ní ọ̀dọ̀ àwọn ọmọ tá a lọ nìbàdàn àwọn ọmọ tó nípèníjà yẹn. báwọn ṣe láìkè tó mi pé àwọn rí pé mo ní mo fẹ́ máa taṣọ mo níbẹ̀ ni mo nínú aṣọ yẹn làwọn èèyàn lèmi náà ti ń rí nǹkan kan wọ́n bá send 100,000
wọ́n ní kí n raṣọ ń bẹ̀ kí n tún fáwọn èèyàn lówó ń bẹ̀. mmg ní USA ẹ̀ ní dẹni àná. ṣé rí gbogbo owó tí mo fẹ́ kó fún bàbá mo fẹ́ fi béèrè nǹkan kan ní. mo tún fẹ́ fi béèrè oore tuntun fún gbogbo ẹ̀yin tẹ̀ ń dá sétò yìí. 44,000 lówó yẹn máa jẹ. bẹ́ẹ̀ ni ètò yìí bẹ̀rẹ̀ ní ọjọ́ 4 oṣù 4 4 àti 4 ó jẹ́ 44. má sì gbàgbé pé igun mẹ́rin ní ilé ayé. àtọ̀tún àtòsì, igun àkọ́kọ́, igun kejì, igun kẹta, igun kẹrin. gbogbo ẹni tó ń wò mí káàkiri àgbáyé ayé ò ní nira mọ́ yín. lórúkọ alájà Sekinat 10,000. lórúkọ màmá tó máa ṣọjọ́ ìbí lọ́jọ́ sátidé alájà Fausat Martins 10,000. lórúkọ ọkùnrin kan tí Ọlọ́run mọ̀ tán ní ká bá wọn fáwọn aláàwẹ̀ 10 lówó 5,000 wọ́n á gba 5,000. now lórúkọ mmj wọ́n á gba 10,000 naira. lórúkọ obìnrin kan tí Ọlọ́run tún mọ̀ á tún fún wọn ní 5,000 naira. ó di èlò 40. èmi fúnra mi máa wo àpò mi 4,000 tó kù èmi á fi sí. aṣọ tá a máa fún wọn náà lórúkọ ọkùnrin yẹn mi ì tiẹ̀ mọ̀ bóyá ọkùnrin àbóbìnrin ṣùgbọ́n ẹni yẹn tó bá mi dá sétò yìí tó sì lápẹẹrẹ á tún fún bàbá ní aṣọ àǹkárá kan. lórúkọ obìnrin kan tí Ọlọ́run mọ̀ tí wọ́n ra báàgì ráìsì àpò 2 bàbá máa gba ráìsì. so gbogbo owó tá a fẹ́ fún wọn sì jẹ́ 44,000 naira. mmg láti USA tí wọ́n send 100,000 pé kí n ra aṣọ wa tuntun tá a ṣẹ̀fẹ̀ máa fáwọn èèyàn rí. bàbá dẹ̀ lẹ́ni àkọ́kọ́ tó máa kọ́kọ́ gba aṣọ náà. Ọlọ́run ò ní tàṣírí yín o. Ọlọ́run á daṣọ àṣírí bẹ̀yìn náà lágbára Ọlọ́run. aṣọ wa tuntun yẹn rèé lórúkọ mmj 40 ní gbogbo owó yìí. mo fẹ́ kẹ́ bá mi gbàdúrà fún gbogbo wọn pátápátá. Bismillahi rahmani rahim. Bismillahi rahmani rahim. ní orúkọ Ọlọ́run tó dá gbogbo ẹ̀dá tí kò dání tó dára tó. Sakinatu tẹ́ wí. ìfàyàbalẹ̀ gangan nìyẹn. Olúwa àwa gbàdúrà pẹ̀lú àṣẹ Ọlọ́run wá wà àlùbáríkà ọlá pé ó níṣẹ́ tí Ọlọ́run pé ká fi ahọ́n yìí ṣe. Olúwa ló máa yàn yín. iṣẹ́ Ọlọ́run náà má jẹ́ kó sú yín. ẹ̀yin ni lákọ̀ọ́kọ́ àdúrà ẹnìkan ya ẹgbẹ̀rún mílíọ̀nù wa. ẹni tó jẹ́ kó dọ́dọ̀ rẹ ńkọ́. òun làgbà náà àbẹ́ ẹni fi ránṣẹ́ sí ẹ tó kò mọ̀. mo ṣe gbé tiyín láti ìbẹ̀rẹ̀ ẹ̀yin náà tó wá fi kún ẹjọ́lá Ọlọ́run. olómi àti pé bóun ti ń lò rásìkò nídìí kókó ń dẹ̀ fowó sí ọ̀tọ̀ ni wàá wà àlùbáríkà ọ̀la bí ó ń ṣe ń láti tọrọ sallallahu alaihi wasallam lọ́jọ́ kan fún Usmanu tó sọ pé Usmanu mọ́ bàkẹ́yìtà lára mọ́ bàkẹ́yìtà lára ó gbúrò nira mọ́. agbàdúrà náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀. bàbá tí mo wá bá tá a kówó fún lórúkọ gbogbo àwọn olólùfẹ́ ètò yìí àtàwọn kan tó fún wa lówó bàbá ní ẹ̀ ní gbúrò kinní kan mọ́ o kíni nǹkan náà bàbá. ìnira kò ní jẹ́ ti mọ́. bàbá 120 years tó sì ń gbàwẹ̀ lábẹ́òkúta wọ́n ń sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Katsina pé ẹ ò ní ráṣà ẹ ò sì ní rágó. a ò gbọ́ nítàn pé bóyá owó Usmanu owó náà ó dínkù rárá. Olúwa kò ní dójú ti ẹ̀yin tí ẹ ṣòtítọ́ àti òdodo. ó bá jẹ́ olómi ni ojú ó kéré jù yìí lọ àgbo àfikún tòun. ẹ ò ṣe bẹ́ẹ̀ wọn fi máa dọ́gba fún yín nìyẹn àti gbogbo àwọn tí wọ́n ń dá sí ètò yìí tí kò Olúwa èyí tí ó yọ̀ǹda fáwa náà tá a tún bẹ nínú ẹni tó ń sọ̀rọ̀ lénìí Ọlọ́run á dá yín náà lágbà. obìnrin tí wọ́n ra ráìsì àpò 2 ìrẹsì tún rèé. á dọ́gba fún yín á tún dọ́gba fún gbogbo àwọn tí wọ́n ń dá ṣètò yìí. wàràfànàwò mọ́kànnà àlẹ́yà wàràfànàwò mọ́kànnà àlẹ́yà. Olúwa a máa fi àgbéga a máa fi kún àgbéga yín ni o. orúkọ yín a máa rẹwà sí. Katinati sugar náà ni orúkọ yẹn. Olúwa bá ní dá àlùbáríkà sí.
Kabiru Kọ́láwọlé Àtàndá Adédọ̀jú. Allahu Akbar. Olúwa wọ́n ló dà lùbáríkà sí kó náà tó hàn báyìí. Kólúwa túbọ̀ jẹ́ kẹ́ ẹ wá hàn jù báyìí lọ. Ẹ o bí àbá ń gbúdọ̀ òkìkí má sọ̀rọ̀ irú òkìkí yìí ó bá ń fẹ́ o. Ẹ o Olúwa bọ́ àwọn aráyé ṣe ń dà yín mọ̀ yìí kó yìí tẹ́ ẹ ti lò kọjá kó jẹ́ tiẹ̀. Àwọn èèyàn ló ń ṣèrànlọ́wọ́ orin tó sì ti ń bọ̀ wá àwọn tó kù díẹ̀ ká tó kù tọ́lọ́hún tànàbí Muhammad káàsì sallallahu wá alaihi dúpẹ́ wasallam kò ní sún yín ní í ṣe. lọ́wọ́ pẹ́ ṣe àlùbáríkà àlá òtítọ́ tí ẹ fi pẹ̀lú àti òdodo yìí ní kẹ́ni ṣe mí torí pé a mọ rírì yín àwa mọ rírì yín. tí igi ibẹ̀ dọ́gba kì í dẹ̀ ṣe igi tí ewé rẹ̀ bọ́lẹ̀. ló jẹ́ kó dé tú ọ lọ́dẹ̀ẹ́nu bá pàrọ̀ dánwò wọ́n ti fi jiyàn alẹ́ o. ṣúgà iyọ̀ àdìtú ni ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ o. bàbá tó ti lé ní 120 years lórí péjì Katsina tí ṣúgà tán sì ń gbààwẹ̀ àbẹ́ẹ̀rí bọ́lọ̀ ń ṣe ohun tó pọ̀ fún mi lórí ètò yìí. A kàn jẹ́ kí n máa ráwọn nǹkan tuntun tó yàtọ̀ tẹ́nìkan ò ronú ẹ̀ rí. Ọlọ́run ló ń ṣe léèbẹ́ o. Bàbá ti lé 120 years. Àwẹ̀ bàbá ò dín bẹ́ẹ̀ ni ò sì já. Bàbá àwẹ̀ yín ò dín. Kò já. Bàbá 120 years rèé o. Àwẹ̀ yín ò dín. Kò já rárá. Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.